tá a bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa yànnàná ẹ̀ dáadáa kó má jẹ́ pé nǹkan tó ní lọ́kàn kọ́ làwọn èèyàn máa gbọ́ kó má bẹ̀ yí síbòmí ẹ máa yànnàná ẹ̀ dáadáa. èyí ló mú eléègbé àkọ́kọ́ gẹ́gẹ́ bí ọba tó ló ti ṣèlérí pé òun ó kú lórí oyè yìí tí àwo bá wúwo ju igbá lọ. látàyè babalára ti mọ̀ pé igbá máa ń wúwo ju àwo lọ ṣùgbọ́n ó ti gbàgbé láti sọ fún wọn pé igbá tútù torí tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ gbẹ́ igbá tó sì wà ní tútù ó máa wúwo tó bá wá ti gbẹ́ tá a ti ságbẹ́ ìgbà náà ló tó ṣẹ̀ṣẹ̀ máa rí fẹ́lẹ́fẹ́lẹ́ kó tó wá sọ wípé igbá wúwo ju àwo lọ. tó máa sọ pé igbá wúwo ju àwo lọ igbá tútù ó yẹ ká yànnàná ẹ̀ kó yan délẹ̀. nítorí náà ẹ jẹ́ ká rí ẹ̀kọ́ yẹn kọ́ ká dìmú sọ́wọ́ ọ̀tún wá sọ́wọ́ ibi tá ò ti ní fi jẹun tá ò ti ní jẹ́ kó ṣàn dànù ká máa fi kọ́gbọ́n wípé tá a bá ń sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ yọ̀ràn ká máa sọ̀rọ̀ sílẹ̀ ká máa sọ délẹ̀ ní kedere. ọ̀dọ́ fẹ́ máa kú lọ rẹpẹtẹ àgbàgẹ́kù lọ sátọ̀ rómìlà ní bàbá sọ pé kí a balẹ̀ mọ́. ìjẹ̀bú ti mọ̀ jù wọ́n ti lóye jù wọ́n mẹ́tẹ́ ibi kan jàdá ń bẹ níjẹ̀bú òde kọ́mọ lẹ́nà ni tọ́wọ́ bá lówó lọ́wọ́ tàlejò kan bá dé o Saheed wọ́n dọ́gbọ́n fi tàlejò jẹ. bó ṣe wà látijọ́ nìyẹn ìjẹ̀bú ò ti pẹ́ wọ́n ní kérira orí mẹ́ra àgbàjẹ̀bú wọ́n fi kọ́ wọn lẹ́nà ni tó bá lówó lọ́wọ́ tàlejò kan bá dé o Saheed wọ́n dọ́gbọ́n fi tàlejò jẹ. ìbánu oníṣọ́rẹ́ àìránilógún wò náà bí láì ọmọ olúyọlé ò sani mi ò wà láìta láì gbogbo ọmọ bàjá. oríṣiríṣi lẹ́wà máa kọ́ lórí ètò yìí tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá torí Yorùbá jìn ó jinú Yorùbá kẹnú Yorùbá dùn lédè ẹwà èdè Yorùbá ó dùn gbọ́ngbọ́n sì kàn sí. ètò Ọmọ Ayò bá a ṣe máa ń ṣe lọ́sẹ̀ẹ̀sẹ̀ ẹ má gbàgbé ẹ láǹfààní láti pè wọlé tí àkókò bá tó láti béèrè ìbéèrè ẹ mú òǹkà ìbéèrè 3 lẹ ní àǹfààní sí láti dáhùn òǹkà ìbéèrè tẹ́ bá mú á béèrè ẹ̀ lọ́wọ́ yín tẹ́ bá ti dáhùn èkíní tẹ́ gbà èkejì ẹ̀kẹta ó túmọ̀ sí pé àti mú yín nìyẹn. á mú ẹnìkan lónìí tó bá gbégbá orókè lónìí tó jẹ́ ọjọ́ ajé kìíní nínú oṣù kẹjọ yìí ẹni tá a bá mú lónìí èyí ti wà nílẹ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún gbé sáfẹ́fẹ́ á tún mọ ẹnìkan sí i ọ̀sẹ̀ tí ó tẹ̀lé á tún mọ ẹnìkan tó bá di ọ̀sẹ̀ tó wá gbẹ̀yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n jọ figagbága tó túmọ̀ sí pé a wo bí wọ́n ṣe kẹnu tó bí wọ́n ṣe ní òye èdè àti àṣà Yorùbá tó ẹni tó bá wá gbégbá orókè nínú mẹ́tẹ̀ẹ̀ta òun ni yóò fi ẹ̀bùn 10,000 náírà tí ó fi ṣèfàjẹ́ láti ilé iṣẹ́ Rich Clean Laundry Services ilé iṣẹ́ Rich Clean tó ń bá yín fọṣọ tó ń lọṣọ sọ̀rọ̀ náà gbé 10,000 yìí sílẹ̀ pé ẹnikẹ́ni tó bá ti gbégbá orókè lóṣù yìí ká fi ta ẹ̀bùn ẹni náà lọ́rẹ. ẹ má gbàgbé àwọn ẹ̀bùn míì náà wà fẹ́ni tó bá tún ṣe dáadáa bóyá lọ́sẹ̀ẹ̀sẹ̀ tí yóò máa gba ẹ̀bùn owó ìpè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín torí a mọ̀ pé owó náà lẹ fi ń pè wọlé. bí ètò ṣe máa ń lọ lẹ́lẹ́yìí tẹ́ bá ti ń béèrè ìbéèrè lọ́wọ́ tẹ́ ti já sí agbami ètò yìí ẹ ò gbọ́dọ̀ lo èdè mìíràn láti sọ̀rọ̀ láti dáhùn ìbéèrè yàtọ̀ sí èdè Yorùbá ẹ gbọ́ mi yé o èdè Yorùbá lóòótọ́ àwọn èdè kan wà tó jẹ́ ọ̀rọ̀ àyálò náà a fi taratara gbà wọlé torí ọ̀rọ̀ Yorùbá míì wà fún ọ̀rọ̀ yẹn tí ẹ̀ ń lo ọ̀rọ̀ àyálò fún tí ó bá wá sí ọ̀rọ̀ àyálò ẹ wọ́ bí ẹ ṣe máa ṣe ọ̀nà tẹ́ máa gbé gbà tí ẹ ò fi ní sọ èdè mìíràn tó yàtọ̀ sí èdè Yorùbá torí tẹ́ bá ti sọ èdè mìíràn ẹ ti já kúrò níbẹ̀ nìyẹn kò sí kódà kó jẹ́ ìbéèrè kẹta lẹ́wà ẹ ti já nìyẹn o ẹ máa dè mọ́lẹ̀ dáadáa ẹ gbọ́dọ̀ sọ èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá tó bá ti tó àkókò máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa fi pè wọlé kò ń ṣe mi nìkan náà ni mo wá lórí ètò lónìí mo wá pẹ̀lú pàìtọ́ Olúṣẹ́gun Emmanuel Tọ̀nàdé táwọn náà ní ibìkan tó ti máa fún wa ní àwọn oúnjẹ tàbí ọbẹ̀ Yorùbá tó ń ṣara lóore pásítọ̀ ẹnu ẹ̀ bá wa
ẹ bá wa kí àwọn èèyàn. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jálẹ̀jákè gbogbo àgbáyé bóyá ní òkè òkun lẹ́wà ni bóyá nílẹ̀ yìí lẹ́wà ni tàbí níbikíbi gbogbo tí afẹ́fẹ́ ohun yìí ń dé ni mo fi kí yín pé ẹ káàsán ẹ káàárọ̀ ẹ káalẹ́ níbikíbi tí a bá ti ń gbóhùn mi. orúkọ tèmi náà ni wọ́n ti dárí yẹn náà ní pásítọ̀ Tọ̀nàdé Olúṣẹ́gun Emmanuel òun ni orúkọ mi. náà ní àbórúkọ tẹ̀ ń jẹ́ gangan. orúkọ tí mo jẹ́ tí torí ẹ̀yin lẹ sọ fún wa ká tó máa pè yín bẹ́ẹ̀. nítorí náà mo kí yín káàbọ̀ sí orí ètò tòní. ẹ ṣe pàìtọ̀ wa ẹ má gbàgbé bóyá ẹ̀yin tí bóyá ibi tẹ́ ẹ wà ẹ láǹfààní láti gbọ́ wa lórí rédíò tàbí ẹ tún fẹ́ máa wò wá gerege lórí ẹ̀rọ ayélujára ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ lè lọ sí Great Radio 101.1 Facebook níbikíbi tẹ́ ẹ bá wà lórílẹ̀ ayé ẹ máa wò wá kedere ni torí àwọn onímọ̀ ẹ̀rọ wa ti wà níbi tí wọ́n ń bá wa gbé sáfẹ́fẹ́ bí ètò náà ṣe ń lọ lẹ́ máa wò wá kedere. ẹ̀yin náà tẹ́ bá sì fẹ́ dá sí ṣùgbọ́n a ò ní lè jẹ́ kẹ́ ẹ béèrè ìbéèrè ní orí ẹ̀ka ní orí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook. ẹni tó bá fẹ́ béèrè ìbéèrè ẹ pè wọlé ni ẹ ti mọ̀ díẹ̀ Facebook yẹn ẹ lè sáré lọ máa wá ìdáhùn kiri kẹ́ ẹ sáré máa wò ó kẹ́ máa torí pé ìgbà tá a bá máa fi sáfẹ́fẹ́ tẹ́yìn bá máa fi tẹ̀ ẹ́ sílẹ̀ torí ẹ lè pè wọlé ńbẹ̀ ẹ máa fẹ́ tẹ̀ ní gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ ni ó lè jẹ́ gbà tí ìbéèrè yẹn ti lọ làwọn ṣẹ̀ṣẹ̀ máa kà nítorí náà a ò ní lè gbà yẹn ṣùgbọ́n ẹ pè wọlé tẹ́ bá sẹ́ẹ̀fì máa wò wá ẹ lè máa wò wá kedere lórí Facebook Great Radio 101.1 Great Radio 101.1 FM Abeokuta kedere báyìí lẹ́ẹ̀ máa wò wá torí pé ibi tá a wà gbàgede ayé ni gbogbo ayé ló ń gbọ́ wa nílé iṣẹ́ rédíò Gate Radio ilé-iṣẹ́ rédíò àgbà tó tóbi. Bùkátà fókun lọ́gbọ̀ ìdálàyé. Wọ́n bá tó gbọ́ bùkátà fókun lọ́gbọ̀ ìdálàyé. Àjàkálẹ̀ àrùn gbáyé gan ní gbogbo. Ọ̀dọ́ fẹ́ máa kú lọ rẹpẹtẹ. Àgbàjẹ̀kú lọ sáàtọ̀ Ọ̀rúnmìlà. Nífà bá sọ pé ìjà palẹ̀ bọ́. Àjàkálẹ̀ àrùn gbáyé gan ní gbogbo. Ọ̀dọ́ fẹ́ máa kú lọ rẹpẹtẹ. Àgbàjẹ̀kú lọ sáàtọ̀ Ọ̀rúnmìlà. Ní bàbá sọ pé ìjà balẹ̀ mọ́. Ọmọ Ayò lètò ètò ńlọmọ Ayò tẹ́ ẹ bá ti pè wọlé tí n bá ti bóyá ilẹ̀ kọ́kọ́ sọ wípé ọmọ Ayò tàbí èmi ni mo kọ́kọ́ sọ pé ọmọ Ayò ẹ ti mọ̀ dáhùn ẹ̀ ìdáhùn tẹ́ máa fún wa ni pé eré là fọmọ Ayò ṣe torí Yorùbá ní eré là fọmọ Ayò ṣe eré làwa ṣe lórí ètò ṣùgbọ́n eré yìí kì í wá ṣeré lásán eré tó mú ẹ̀bùn dání ni 091 19 99 19 1011 ẹ jẹ́ n tún pè 091 19 99 1011 tàbí 080 35 12 48 34 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa fi pè wọlé nìyẹn ẹ má gbàgbé o èdè Yorùbá nìkan ni kẹ́ fi bá mi sọ̀rọ̀ ó yá ẹni tó wà lórí ìpè yẹn. Hello ó ti rebete. Ayé wọ́n ń pè àwọn ní fẹ́ràn pàbáhùn lẹ́yìn bí ọ̀nà lọ́fí ń sọ pé Jẹ̀bú láhùn. Àjàkálẹ̀ àrùn gbáyé gan ní gbogbo ọ̀dọ́ fẹ́ máa kú lọ rẹpẹtẹ. Àgbàjẹ̀kú lọ sáàtọ̀ Ọ̀rúnmìlà. Ní bàbá sọ pé ìjà balẹ̀ mọ́. Ìjẹ̀bú ti gbọ́n jù wọ́n ti lóye jù wọ́n mẹ́tẹ́. Ibi kan jàdá ń bẹ níjẹ̀bú òde. Ìjà òsì ń bẹ níjẹ̀bú òde. Fìdí pọ̀tẹ́ lágbólé ibì kan mà ní. Ṣọ̀tẹ̀ márùn lágbólé. Hello ẹni tó wà ń bẹ̀. Hello tẹ́ ẹ bá ti pè ẹ máa yí ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ yín wálẹ̀ tàbí kẹ́ ẹ kúrò níbẹ̀ pátápátá ká lè gbọ́ra wáyé. Hello orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Hello Akeem láti gbọ́ra ọmọ Ayò lẹ́tọ̀ ọmọ Ayò. èmi là ń bọ́ ọmọ Ayò ṣe. ẹ ṣe bàbá wa ó yá ìbéèrè wo lẹ mú. Number 4. ìbéèrè kẹrin òǹkà kẹrin ẹni nọmba 4 ó yẹ kí n kọ́kọ́ já yín kúrò ní pẹ̀lú nọmba 4 tẹ́ sọ yẹn.
ìgbà ṣé ẹ mọ̀ díẹ̀. kí ló ṣẹlẹ̀ dà fẹ́ sọ́bẹ̀. Ẹ tún pè sà á ní èdè Yorùbá nìkan lẹ gbọ́dọ̀ máa fi dáhùn tẹ́ ẹ bá ti pè wọlé sórí ètò yìí èdè Yorùbá ṣàkọ́kọ́ tẹ̀ ń gbọ́ wa rèé. àkọ́kọ́ tí mo gbọ́ yín náà nìyẹn. Èdè Yorùbá nìkan là á lò ó yẹ ẹ jẹ́ kí n sáré fún yín ní ìbéèrè yín ká tó lọ sí ẹ̀ka ìpolówó ọjà. Ìbéèrè kẹrin ó ní ewì Yorùbá wo ni à ń pè ní ẹkún ìyàwó. n kò fẹ́ kẹ́ fi ṣèfàjẹ́ nítorí pa ti béèrè ẹ̀rí ó yá. ẹkún ìyàwó. bẹ́ẹ̀ ni ewì Yorùbá wo là ń pè ní ẹkún ìyàwó. ewì Yorùbá wo là ń pè lẹ́kún ìyàwó. bẹ́ẹ̀ ni ewì. ìyàwó. ẹkún ìyàwó. ẹkún ìyàwó ewì Yorùbá tá ń pè ní ẹkún ìyàwó òun ni pé wọ́n gbéyàwó wá kí yẹn kí wọ́n pé ẹkú ìyàwó ẹkú. ẹkú ìyàwó. ẹkú ọwọ́ ọmọ o. ẹkú ọwọ́ ọmọ. àpúlùbà. àpúlùbà. ẹ ṣe. àmójúbà ìyàwó. àmójúbà ìyàwó ẹ ti ṣí ẹ jẹ́ kó mẹ́. ẹkún ìyàwó ewì ẹkún ìyàwó mo sọ lọ́sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n ẹlòmíì tó wà bẹ̀ hello ẹ yí ẹ̀rọ rédíò yín sílẹ̀ hello ẹni tó wà ń bẹ̀ àtìjà yín kúrò tẹ́ ẹ bá ti ẹ jẹ́ ká máa tẹ̀lé ìlànà tá a bá ti fi sílẹ̀ tẹ́ ẹ bá ti pè wọlé etí ò gbéjì ẹ lè máa gbọ́ra yín nínú ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́ kẹ́ tún máa gbọ́ra yín lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣé ti ẹ̀lú ẹni tó wà ń bẹ̀ ẹ kúrò níbi ẹ̀rọ yẹn tàbí kẹ́ gbé wálẹ̀ a ní lè gba ìpè yẹn lẹ́yìn tá a bá ti ti ẹ̀ka ìpolówó ọjà dé á tẹ̀síwájú lórí ètò wa. gbogbo ló wá túmọ̀ sí gbẹ̀gbẹ́ bí tó sún málùjọ́ náà yẹn. Rich Radio 101.1 ìròyìn ayọ̀. ìròyìn ayọ̀. Jésù nìkan ni. a mà dúpẹ́ lọ́wọ́ Jésù o mo mọ̀ pé ẹ̀yin náà lè máa béèrè pé kí ni ìdí ọpẹ́ wa gan náà. ó yá ẹ̀yin ará mi ẹ bá mi kéde ìròyìn ayọ̀ náà kí gbogbo ayé gbọ́ o. ìsọjí Jésù nìkan ni ẹlẹ́gà 2025 Jesus Only Crusade Abẹ́òkúta. tó máa bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún 2025 àkórí ìsọjí ni. báyìí ni Olúwa wí thus says the Lord. ọjọ́ mẹ́ta gbáko ni ìsọjí Jésù nìkan yìí máa fi wáyé nínú àwòsàn ẹlẹ́gà ní Abẹ́òkúta. tí ìsọjí bá ti bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé tí ń ṣe Monday ọjọ́ kẹrin oṣù kẹjọ ní déédéé aago 4 ìrọ̀lẹ́. agogo mẹ́wàá ọjọ́ Tuesday àti Wednesday ní ìdánilẹ́kọ̀ọ́ yóò máa wáyé fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátá àti àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà Jésù Kristi pẹ̀lú àkòrí ìyìnrere Jésù Kristi àti àwọn ajíhìnrere rẹ̀. àwọn àgbààgbà ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò láti ṣàlàyé fún wa kí ni ìyìnrere Jésù Kristi gan. ibi ìsọjí ni pápá ìṣeré Abẹ́òkúta North Local Government Primary School nínú housing ẹlẹ́gà Abẹ́òkúta. ẹ má gbàgbé o Jésù nìkan làkọ̀mọ̀nà wa. No more Lagos and Ibadan. Now at your doorstep, Victor Vikagu Nigeria Enterprises. Dealers in galvanized pipe, Tiles, cement, plumbing materials, PVC ceilings, security doors, fence wire, POP materials, jacuzzi, cubicle, steam bath shower, Turkish, Spanish, Chinese and Israel bulletproof doors, and DP tanks. For inquiries, call 0803 373 6187 or 0806 015 6174 or visit us at 96B NUD Road opposite Methodist Primary School, Okeyeke, Abeokuta, or our branch office number 12 Oba Awolesi Road opposite Army Day Children's School, Makun, Shagamu, Ogun State. In God we trust. Ìjọ Faith Rebuilders Christian Mission ń pè wá sí ọ̀sẹ̀ àánú 2025 ìpàdé àdúrà ọlọ́dọọdún níbi tí a ti ń ké pe Ọlọ́run láti béèrè fún àánú bẹ̀rẹ̀ láti ọjọ́ Friday Ẹtì ọjọ́ kìíní títí dé ọjọ́ keje oṣù kẹjọ August pẹ̀lú àkọlé àánú fún ìgbàlà ní ìjọ Faith Rebuilders Assembly tí ó wà ní 11 Badger Street ní ìdojúkọ ọmọnáyàjọ hospital Ọlọ́run ṣògo ní dédé agogo 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́. Àwọn tí Ọlọ́run máa lò ní Dáre Olúwaníyì àti olùgbàlejò yín àtìgbàdégbà lórí wákàtí òtítọ́ J.A. Adélani. Ẹ wá kí ẹ sì rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. ẹlẹ́mẹ̀wọ̀
Ayọ̀bámi Àkànjí Adélàní lórúkọ mi. Ẹ̀yin oníbàárà tẹ̀ ń bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ IAS. Ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò. Gbogbo ohun tó ń dowó fún yín yóò mọ gbèrú. Ẹ̀ní tẹ́ ẹ̀ní tí ẹ mọ̀ níṣe. Ẹ̀yin tí ẹ ti wá ralẹ̀ tó jẹ́ èrò ọkàn yín ni láti kọ́. Aláṣìírí àbọ̀ ní gbogbo ọ̀nà ó wá wọlé fún yín. Ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀. Ẹ̀mí yín tó bá wá parí ẹ̀ ló máa gbénu ilé náà pẹ̀lú ayọ̀. Gbogbo ohun tẹ́ bá wá kó wọlé náà a máa lé níre sí i. Ẹ̀yin tẹ́ sì ń rò lọ́kàn pé ẹ fẹ́ darapọ̀ mọ́ ilé iṣẹ́ IAS. Ẹ̀yin náà rí tajé ṣe o. Ẹ rí ọ̀nà gbégbà àmọ́ ẹ má gbàgbé o. King City tó wà ní Wàsinmi 1.5 million naira ní báyìí. Ẹ sì lè fi odidi ọdún mẹ́ta gbáko sanwó ilẹ̀ yẹn ní díẹ̀díẹ̀ 25,000 naira péré lóṣooṣù. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè ní 091 39 01 1255. Gbàs kìkìsì tẹ́bá ti pé 080-335-068 àti 50 ẹ pé 080-335-068 àti 50 níbo lẹ máa já sí. Òní electronics lẹ máa já sí. ẹ sílẹ̀ à lọ́jọ́ ibùsọ̀ ajé. Ajé mo pè wá jẹ́ mi o for best electronics lójoojúlówó bíi TV lóríṣiríṣi home theatre deep freezer refrigerator generator AC àti fan washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣàpọ́n ni wọ́n wà opposite Ṣàpọ́n post office Abẹ́òkúta. Ọ̀gá ni master ẹ má lọ yiri ẹ wọ́n. Fẹ́mi rice wọ́n ti gbà ó ṣé bá ọ̀sán ni bàbá wọn wọ́n ti gbà ó. Ìròyìn ayọ̀. Jésù nìkan ni. A máa dúpẹ́ lọ́wọ́ Jésù o. Mo mọ̀ pé ẹ̀yin náà lè máa béèrè pé kí ni ìdí ọpẹ́ wa gan náà. Ó yá ẹ̀yin ará mi ẹ bá mi kéde ìròyìn ayọ̀ náà kí gbogbo ayé gbọ́ o. Ìsọjí Jésù nìkan ni. Ẹlẹ́gà 2025 Jesus Only Crusade Abẹ́òkúta. Tó máa bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún 2025. Àkórí ìsọjí ni. Báyìí ni Olúwa wí, thus says the Lord. Ọjọ́ mẹ́ta gbáko ni ìsọjí Jésù nìkan yìí máa fi wáyé nínú àwòsàn ẹlẹ́gà ní Abẹ́òkúta. Tí ìsọjí bá ti bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé tí ń ṣe Monday ọjọ́ kẹrin oṣù kẹjọ ní déédéé aago 4 ìrọ̀lẹ́. Agogo 9 ọjọ́ Tuesday àti Wednesday ní ìdánilẹ́kọ̀ọ́ yóò máa wáyé fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátá àti àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà Jésù Kristi pẹ̀lú àkòrí ìyìnrere Jésù Kristi àti àwọn ajíhìnrere rẹ̀. Àwọn àgbààgbà ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò láti ṣàlàyé fún wa kí ni ìyìnrere Jésù Kristi gan. Ibi ìsọjí ni pápá ìṣeré Abẹ́òkúta North Local Government Primary School nínú Alsin Ẹlẹ́gà Abẹ́òkúta. Ẹ má gbàgbé o, Jésù nìkan làkọ̀mọ̀nà wa. Great Radio 101.1 ìròyìn ayọ̀. Irọ́ ni. Àpẹẹpẹ sáró sọjá ń bì yẹn dìjàmbá rọ. Gbèsùjà ń bì jáná lọ́mọ Ìlọrin. Ayé ló gbé pátí àsìbí tó gbé kẹ́sírọ̀sì. Wọ́n yí jàǹbì wọ́n dẹ̀ sọ ní ìjàmbá. Jàǹbì jáná gbọ̀ngàn ló wá túmọ̀ sí. Gbẹ̀gbẹ́ bí tó sún málùjọ́ náà yẹn. Gbèsùjà ń bà tán pé lọ́rin irọ́ ni. Ẹ ṣeun ẹ káàbọ̀ padà. Ìsọjí ti àpolówó ẹlẹ́kọ̀ọ́ ẹni ní ọjọ́ kẹrin tí wọ́n máa bẹ̀rẹ̀ ó wà nínú ibi ìpàgọ́ náà wà nínú housing estate Ẹlẹ́gà Federal housing estate iléèwé ìjọba ìbílẹ̀ yẹn ó wà nínú housing estate yẹn fún àwa tí a bá fẹ́ lọ láti lọ bá Olúwa pàdé. Bẹ́ẹ̀ ni orí ti Olúwa nílẹ̀ àti ẹ̀kú rẹ̀ ohunkóhun tó wù kí ẹ lè máa là kọjá kò sí ohun tó kọjá ohun tí Olódùmarè lè ṣe. Aago 4 òní náà ló ń bẹ̀rẹ̀ ẹ bá wọn pàdé níbẹ̀. Bákan náà kí máa kí àwọn ilé-iṣẹ́ tí à ń polówó tí wọ́n ń ṣàlátìlẹ́yìn wa. Ilé-iṣẹ́ Òní Electronics níbi tí ẹ ti ń ra àwọn ojúlówó ohun èlò ilé tó ń lo iná àwọn ohun èlò tó ní àlòpẹ́ bẹ́ẹ̀ ni àti ilé-iṣẹ́ IAS Unique Homes and Properties níbi tí wọ́n ti ń ta ilẹ̀ tó lálùbáríkà. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ má gbàgbé tẹ́ ẹ bá ti pè wọlé ẹ ò gbọ́dọ̀ fi èdè mìíràn sí ìdáhùn yín yàtọ̀ sí èdè Yorùbá. Ẹ mú ìbéèrè a sì pé ohun tó wà nínú ìbéèrè yín fún yín. Ẹ jẹ́ ká wẹ́n tó wà ń bẹ̀. Hello. Hello. Ẹ káàsán. Ẹ káàsán sá o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
Orebete tí ẹ bá ti pè wọlé ẹjọ́ ẹ máa yí ẹ̀rọ yín sílẹ̀ tàbí kẹ́ kúrò níbẹ̀ pátápátá tẹ́ bá ti wá kúrò níbẹ̀ á lè gbọ́ra wa yé àgbọ́yé lọ̀rọ̀ ẹnikẹ́ni tẹ́ bá ti pè wọlé. Hello ẹni tó wà ńbẹ̀. Hello. Ẹ káàsán. Yà mo ń gbọ́ yín ẹ káàsán orúkọ yín. Orúkọ mi ni Akínpẹ̀lúwálé Akínṣẹ́yìn. Láti bo. Láti Ọbántòkò. Ọbántòkò ó yá. Ìbéèrè wo ni ká fún yín? Ọmọ Ayò. Eré là fọmọ ayò ṣe. Ìbéèrè wo lẹ mú? Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Ìbéèrè kejì. Ìbéèrè kejì yẹn a ti gbé sáfẹ́fẹ́ lọ́sẹ̀ tó lọ a sì ti sọ̀dáhùn ẹ̀. Ẹ mú béèrè mi. Ìbéèrè kẹsàn-án. Ìkẹsàn-án. Ó dára náà ìbéèrè kẹsàn-án ni dárúkọ àdúgbò méje ní ìlú Abẹ́òkúta tó ní òkè nínú. Orúkọ àdúgbò tó ní òkè. Ẹ ti mọ̀ pé nílẹ̀ Yorùbá máa ń sọ wá ní oríṣiríṣi ìdí ló wà ìdí báyìí tó bá jẹ́ Ìbàdàn náà lẹ́dẹ̀ àrùn so àdúgbò tó ní òkè nínú ó yá. Òkè Láǹtóró. Òkè Láǹtóró ó dé ní. Òkè Yẹ̀kẹ̀. Òkè Yẹ̀kẹ̀ ó di méjì. Ẹ ní gbogbo àkókò. Òkè pọ̀. Òkè púpọ̀. Ẹ mọ òkè púpọ̀. Tẹ́ bá tiẹ̀ sì dárúkọ márùn-ún bóyá n bá tiẹ̀ sì wò ṣe fún yín ó mà ṣe òkè dẹ̀ pọ̀ rẹpẹtẹ. Òkè. Ẹlòmíì tó wà ń bẹ̀ hello. Hello. Ẹ ǹlẹ́ o. Ẹ kọ́lẹ̀. Ẹ ṣeun bàbá. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ọ̀gbẹ́ni Ọlá láti Abẹ́òkúta ni o. Ọ̀gbẹ́ni Ọlá láti Abẹ́òkúta. Níbo l'Abẹ́òkúta? Yọ̀nà Ìtọ̀sìn bí ni. Ìtọ̀sìn ó yá. Ẹ mú òǹkà béèrè. Béèrè kẹrin. Ìbéèrè kẹrin ó ti lọ. Karùn-ún kọ́. Ìkarùn-ún. Ó wà ńbẹ̀ ó ní parí òwe yìí. Ó ti lọ náà ṣùgbọ́n ẹ jẹ́ n ṣe fún yín wò ẹ jẹ́ n fún yín. Ó ní parí òwe yìí. Ẹgbẹ́rù mi ò sí láàfin. Ẹgbẹ́rù mi ò sí láàfin. Sọ̀mí ló wà láàfin. Sọ̀mí kalẹ̀ ló wà ń bẹ̀ ẹ ṣe. Ẹ ṣe ó yá ẹ mú béèrè kejì. Béèrè kejì gan. Ìbéèrè kejì ó ti lọ. Ẹni àǹfààní ẹgẹ́ kí n wò ìbéèrè karùn-ún ìbéèrè kẹfà títí lọ ẹgẹ́ kí n wò ìkẹfà yẹn. Ìkẹfà náà ti lọ ó ti lọ ìkeje wà ń bẹ̀ títí dé ìkejìlélógún. Ìbéèrè pọ̀. Ìkeje. Ẹgẹ́ kí n bá yín wò ó ní parí òwe yìí. Ìkeje náà ti lọ òwe Yorùbá ó ti lọ. Ẹ má bínú. Ìkẹjọ. Pa òwe Yorùbá méje tó ní ojú nínú. Òwe Yorùbá tó ní ojú. Ilé là ń wò ká tún sọmọ lórúkọ. Ojú ni mo pè ó mi ní ilé mi ní ọmọ. Òwe Yorùbá tó ní ojú nínú ojú. Ní gbogbo àkókò òwe Yorùbá tó ní ojú nínú. Ó ń lọ o bàbá. Òwe Yorùbá tó ní ojú nínú. Ojú àwo làwo fi gbọbẹ̀. Ìkan nìyẹn o. A kì í tójú oníka mẹ́wàá kà á. Hello míì tó wà ńbẹ̀. Hello. Ẹ káàsán ń gbọ́ yín rekete. Ẹ káàsán. Orúkọ mi ni Akíntúndé Ráfíà. Akíntúndé Ráfíà láti bo. Láti Alọ́gi. Alọ́gi ọmọ kékeré ǹjẹ́ a lè mọ ọjọ́ orí yín? Ẹ ti tó ọjọ́ orí mélòó? 21. Ẹ béèrè béèrè ẹ mú nǹkan béèrè. Ìbéèrè ẹwà.
ìbéèrè kẹwàá. ìbéèrè kẹwàá ti lọ. 20. 20 yẹn ó yẹ kí n já yín ni ṣùgbọ́n máa fi yá yín torí lórí ètò yìí a kì í sọ èdè mìíràn yàtọ̀ sí èdè Yorùbá. ìbéèrè ogún ó ní sọ ọ̀nà márùn-ún tí a lè fi sọ wípé ènìyàn kú ní ilẹ̀ Yorùbá. tí ènìyàn bá kú tí wọ́n fẹ́ lo ọ̀rọ̀ ìpè kú, ọ̀nà márùn-ún wo la tún lè fi sọ. Hello. tí ọba rí wọn máa sọ pé ẹni yẹn ti kú. Kò ń ṣe nǹkan tá à ń béèrè, ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀. tí ó bá ní ènìyàn kú tó túmọ̀ sí pé ẹni yẹn ti kú, kò sí mọ́ láyé. ọ̀nà márùn-ún wo la lè fi sọ ọ̀rọ̀ yẹn pé ènìyàn ti kú, kò ń ṣe wípé bóyá èèyàn sọnù wọ́n ń wá wọn rí mú. Hello, ẹni tó wà ń bẹ̀. Hello sir, ẹ káàsán. Orúkọ tèmi ni Olóyè Kẹ́hìndé Àkànbí Ṣólúadé láti Òkètòkun. Olóyè Kẹ́hìndé Àkànbí láti Òkètòkun, yá. Ìbéèrè karùn-ún. Ìbéèrè karùn-ún ó ti lọ. Ìbéèrè kẹfà. Ó ti lọ. Ìkeje. Ìkeje ti lọ. Ẹ lè mú láti ìbéèrè kọkànlá wá sílẹ̀. Ìbéèrè kọkànlá àbí? Ṣé ìbéèrè kọkànlá lẹ pé? Ìkọkànlá. Ẹ tẹ́tí gbọ́ ìbéèrè yìí dáadáa o. Ìbéèrè yìí ní í ṣe, ẹ kúrò níbi ẹ̀rọ yín yẹn, ó ń hàn bákan tàbí kẹ́ yí wálẹ̀. Ìbéèrè yìí ó ní í ṣe pẹ̀lú ìṣirò owó, kẹ́ẹ̀rọ dáadáa o. Ó ní nígbà tí mo lọ sí orí ètò Másòyìnbó, ètò kan wà tó ń pè bẹ́ẹ̀, mo jẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Ẹ ti mọ iye ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà ohun tó jẹ́. Ó ní nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yìí, mo fún ìyàwó mi ní 300 ìyẹn ni mo fún àwọn ọmọ mi ní 200. Mo fún àwọn ọmọ mi méjì ní 40,000 tó túmọ̀ sí pé ọmọ kọ̀ọ̀kan gba 40,000 kẹ̀ṣẹ̀ mọ́ 200. Ó wá ní mo tún wá pinnu láti fún ọ̀rẹ́ mi kan ní 100 tí n bá rí ní ọ̀túnla. Èló ni owó tó kù lọ́wọ́ mi báyìí? Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ẹ̀ yẹn. Ṣé kí n tún ṣe? Ṣé kí n tún àlàyé yẹn ṣe kó yé yín? Ẹ bá ti ṣe náà. Bàbá ti sá lọ. Ìbéèrè yẹn dẹ̀ rọrùn. Gbogbo tó ń jẹ́ kí bàbá rí ló la fọ́mọ. Gbogbo jẹ́ síbẹ̀lì nínú ayé mi ò kàn fi kú. Àlẹ́ ló mú ní sọ̀rọ̀ o. Ẹ ló ẹni tó wà ń bẹ̀. Ẹ káàsán o. Ẹ káàsán o. Yes sir. Ó yá o. Ayàtúmí láti Abẹ́gbẹ́. Ẹ ṣeun. Ọmọ Ayò lètò, Ọmọ Ayò. Ẹ dáhùn ẹni eré là fọmọ ayò ṣe. Eré ìlà fọmọ ayò ṣe, ẹ má bínú. Ẹ mú nǹkan béèrè. Òǹkà 17. 17. Kí ni -100 nínú òǹkà Yorùbá? Tí a bá ń ka òǹkà Yorùbá, a máa ń kà á ní ó dín ní 100. Báwo la ṣe máa ń pè nínú òǹkà Yorùbá? Ó ní nǹkan tá a máa fi. Ẹ̀ẹ́dẹ́, ẹ ṣe ìyá wa, ẹ ṣe ẹ̀ẹ́dẹ́. Tó bá jẹ́ àádín ni -10. Ẹ̀ẹ́dẹ́ túmọ̀ sí pé -100. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹ̀ẹ́dí tó túmọ̀ sí pé ó dín ní 100. Bí ikú tó bá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní ẹgbẹ̀ta náírà, that is 200 200 times 3 600. Tá bá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó túmọ̀ sí pé a yọ 100 kúrò níbẹ̀. Ẹ ṣe ẹ mú béèrè mi. Ìbéèrè 15. 15. Ìbéèrè yìí ó ní ṣe pẹ̀lú ilé iṣẹ́ tí a ti polówó lórí ètò yìí, tí a máa ń polówó lórí ètò yìí. Ó ní dárúkọ ilẹ̀ kan tí ilé iṣẹ́ IAS tí wọ́n ń polówó, kódà wọ́n ṣẹ̀ polówó ẹ̀ kí a tó bẹ̀rẹ̀ ibi tí a tó ilé láìpẹ́ yìí. IAS ó wà nínú ìpolówó tó ń ṣe. Dárúkọ
ilẹ̀ kan tí wọ́n ń polówó lọ́wọ́lọ́wọ́ àti iye tí wọ́n ń tà á. Wọ́n ń tà ní 1.5. 1.5 lọ́hùn. Èdè Gẹ̀ẹ́sì lẹ sọ yẹn. Èdè Gẹ̀ẹ́sì lẹ sọ. Ó yá mo fi yá yín, ó yá ẹ sọ Yorùbá kí n gbọ́. Mílíọ̀nù kan àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà. Mílíọ̀nù náà Yorùbá kò ń ṣe Yorùbá, ó ní òǹkà Yorùbá. Ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún. Ẹ kúrò. Ọba tó ṣòtútù ló ṣọyẹ pẹ̀lú. Ọba tó ṣòtútù ló ṣọyẹ pẹ̀lú. Ọlọ́run ọba tó ṣòtútù ló ṣọyẹ pẹ̀lú. Ọba tó ṣòtútù ló ṣọyẹ pẹ̀lú. Oṣù sọdẹ ṣòwúrọ̀ ó tún ṣe yálẹ̀ tamalẹ̀. Oṣù sọdẹ ṣòwúrọ̀ ó tún ṣe yálẹ̀ tamalẹ̀. Oṣù sọdẹ ṣòwúrọ̀ ó tún ṣe yálẹ̀ tamalẹ̀. Ó yá ẹ jẹ́ kí a gbọ́ ohun tí pásítọ̀ ní fún wa. Pásítọ̀ Tonade ẹ mọ̀ lọ́sẹ̀ tó kọjá wọ́n fún wa ní ọbẹ̀ kan. Ọbẹ̀ kílẹ̀ fún wa lọ́sẹ̀ tó kọjá, ewé kílẹ̀ pè ní. pẹpẹsú aláta súẹ́súẹ́. Ewé kíni? Ewé ìran. Ó yá ẹ jẹ́ gbọ́ ohun tẹ́ mú wa lónìí. tó mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí abala ọlọ́bẹ̀ ló lọ́kọ. Bó tilẹ̀ jẹ́ pé ẹ máa ń wò ó pé kí ló jẹ́ pé baálé ilé ló ń ṣe ọlọ́bẹ̀ ló lọ́kọ. Nítorí pé àṣà wa nílẹ̀ Yorùbá ni àtọkùnrin àtobìnrin ló máa ń lọ sí díàrò. Kódà ìyàwó mi máa ń fẹ́ràn tí n bá so oúnjẹ aláta súẹ́súẹ́ fún. Gbogbo ọbẹ̀ tí mo mọ̀ ọ́ sí pátápátá ni ìyàwó mi mọ̀ ọ́ sí, tó fi jẹ́ pé kò síjà láàrin wa. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀gá wa tó jẹ́ Àkànjí Ìkọ́, ẹni tó jẹ́ ọ̀gá tiwa, ó fẹ́ràn láti máa jẹ́ kí ilé wà ní ìrẹ́pọ̀. Àwọn ohun tó máa jẹ́ kí ilé dàgbà ni ó máa ń gbé ṣe ló jẹ́ ìpè tiwọn. Ilé náà ló ràn àwa ọmọọṣẹ́ náà tó jẹ́ pé gbogbo nǹkan tá a bá fẹ́ máa ṣe kí ilé sá ti wà ní títò ni. Now gbogbo àwa obìnrin mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ bí kẹ́tù wá gbọ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà máa ń rò pé àwọn Yíbò, àwọn Yínmírín, àwọn ni wọ́n ní ọbẹ̀ tí à ń pè ní ọ̀gbọ̀lọ̀, tí àwọn kan ń pè ní àpọ̀n. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ tiwa náà, àwa náà tún ní ọbẹ̀ kan náà tó tún jọmọ́ irú ọbẹ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá pàápàá tí àwọn kan ò mọ̀ nílẹ̀ Yorùbá. Èyí ni mo fẹ́ kí gbogbo wa tún jọ kọ́gbọ́n nínú rẹ̀, ká tún jọ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ kí a lè tún ní òye sí i. Kí ni à ń pè ní ọbẹ̀ yìí? Ọbẹ̀ yìí jẹ́ igi ọ̀gbọ́lọ́. Àwọn kan mọ̀ ní ọ̀gbọ́lọ́, àwọn kan mọ̀ ní àjà. So ọ̀gbọ́lọ́ yìí bí a ṣe máa ń sè é, igi ni ó dàbí ìtàkùn ni. Tẹ́ bá ti gé ẹ wàá ha èpo ara rẹ̀, ẹ wàá lù ú lẹ́nu tó yẹ pé ó máa rí ṣaṣaṣaṣa. Ẹ wàá gbé omi kaná, ẹ pèlò ata ọbẹ̀ nǹkan ẹ gbé sí orí iná, ẹ ti ṣètò ohun tẹ́ fẹ́ kó bóyá ṣe fẹ́ kó bẹ̀ yín rí, ẹ ti ṣètò rẹ̀ sórí iná. Ẹ wàá mú igi yìí, ẹ ó máa wá fi rò, tó bá ti ń rò ó máa kí máa lọ, tó bá ti kí dé ìta fẹ́ a yọ kúrò ńbẹ̀. Ó ti di ọbẹ̀ nìyẹn, tó bá ti jiná ó ti di ó kọjá bẹ́ẹ̀. So tí àwọn èèyàn wọ́n tún máa ń ṣe reserve, wọ́n tún máa ń tọ́jú ẹ̀ pamọ́. Tẹ́ bá fẹ́ kó wà ní ìpamọ́ torí igi yẹn jẹ́ igi tútù, ẹ ó gé kélekèlé ní awẹ́láwẹ́, ẹ ó sá á gbẹ. Tó bá ti gbẹ dáadáa ẹ gún. Tẹ́ bá ti gún, eérú tó bá jáde nínú rẹ̀, eérú yẹn jẹ́ ohun tẹ́ fẹ́ lò gẹ́gẹ́ bí ọ̀gbọ́lọ́. Ó máa dàbí àpọ̀n tí à ń ṣe yìí náà ni, a wà ní reserve bẹ́ẹ̀ yẹn. So a wà máa bù díẹ̀díẹ̀, a máa bù sí orí iná bàbá jẹ fẹ́ kó rí. Tá bá ti ń lò bẹ́ẹ̀ yẹn, ẹ rí i pé ọbẹ̀ tó ṣara lóore ni ó pọ̀ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ní òkè Ògùn lọ́hùn. Àwọn òkè Ògùn mọ̀ ohun tá à ń sọ yìí. Àwa tá bá wà ní Abẹ́òkúta ló máa ń dàbí ẹni pé àwo lọ́bẹ̀, torí mo ti bá àwọn èèyàn pàdé tó máa sọ pé àlọ́bẹ̀ lẹ́yìn ewédú àti gúre. Ẹ gbọ́, tẹ́yìn náà bá wá ṣe irú àwọn eléyìí tẹ́bẹ̀ sí ní ṣe àtúnṣe eléyìí, á jẹ́ kí ọkọ yín pàápàá kó dúró ńlé, á jẹ́ kí inú yín ọkọ yín tó máa dùn sí yín, kò ní jẹ́ kí ọkọ yín wò ta. Torí pọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nísìnyí gbogbo ilé àwọn ọlọ́kà náà ti mọ̀, wọ́n dẹ̀ ti bẹ̀ gba ọkọ ọlọ́kọ lọ. Nígbà tí ọkọ bá ti lọ jẹ kà ní èní tó jẹ kà lọ́la tó bá máa ti dọ̀tún la kò ní wọlé mọ́. Bẹ́ẹ̀ bá ṣe oúnjẹ fún wa ni mo ti yó. Ìyàwó mi ò dẹ̀ ní béèrè wípé kí ló jẹ́ tó fi yó, nígbà tí ló ti yó òun ti yó náà ni. So wọ́n ti ń lọ díẹ̀díẹ̀ náà nìyẹn o. Wọ́n á dẹ̀ ti fi yẹn àti gbọ́kọ yín lọ́wọ́. Nítorí náà ẹ̀yin ìyá wa ẹ má jẹ́ kán gbọ́kọ yín lọ o. Ẹ tètè súnmọ́ ọlọ́bẹ̀ ló lọ́kọ o. So kí la máa pe ọkùnrin tó jẹ́ ọlọ́wọ́ ṣíbí, ṣé ọlọ́bẹ̀ ló láyà ni? A máa fi kọ́ àwọn ìyá wa náà ni, àwọn ìyá wa ló lè fún wa lórúkọ tá a máa jẹ́. Ẹ ṣe àwọn èèyàn máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà tó tọ́ pé Yorùbá à ní ọbẹ̀
ṣùgbọ́n irọ́ ni ẹ ṣe ìtẹ̀mú wa lónìí nínú ọ̀gbọ́lọ́ láti yọ ọ̀gbọ̀lọ̀ ẹ ṣe abẹ́lọ́sẹ̀ka ìpolówó ọjà á padà dé láìpẹ́. a kó àsìkò yìí ní gbogbo tí máa gbọ́ ìkànnì yìí orúkọ mi ni Sajọ́ Ọ̀dẹ́jọbí Amos ajínrere lábẹ́ orí ọ̀fẹ́ èyí ni láti kí gbogbo ènìyàn káàbọ̀ síbi ìsọjí Jésù nìkan tí yóò bẹ̀rẹ̀ ní dédé agogo 4 ní ìrọ̀lẹ́ òní ìyẹn ní Ẹlẹ́gà ìyẹn Federal Housing Estate Ẹlẹ́gà níbikíbi tí ẹ bá ti ń bọ̀ tẹ́ bá ti wọ ìlú Abẹ́òkúta ẹ sáà gbé ọ̀kadà kẹ́ sọ pé ẹ ń lọ sí Ẹlẹ́gà junction tẹ́ bá ti dé junction Ẹlẹ́gà lọ́dọ̀ àwọn ọlọ́kadà tó wà ní junction Ẹlẹ́gà yẹn ẹ sáà gbé ọ̀kadà láti bẹ̀ kẹ́ sọ wípé ẹ ń lọ sí Federal Housing Estate Ẹlẹ́gà ìyẹn ní Abẹ́òkúta North Local Government Primary School tó wà nínú housing Ẹlẹ́gà gangan block C tàbí block B àdúrà mi ni pé gbogbo apáta lábẹ́ ìsọjí Jésù nìkan tí àsìkò yìí á rí tiwa ṣe lórúkọ Jésù Kristi olùgbàlà àmín lórúkọ Jésù. ìròyìn ayọ̀ Jésù nìkan ni. a máa dúpẹ́ lọ́wọ́ Jésù o mo mọ̀ pé ẹ̀yin náà lè máa béèrè pé kí ni ìdí ọpẹ́ wa gan náà. ó yá ẹ̀yin ará mi ẹ bá mi kéde ìròyìn ayọ̀ náà kí gbogbo ayé gbọ́ o. ìsọjí Jésù nìkan ni Ẹlẹ́gà 2025 Jesus Only Crusade Abẹ́òkúta tó máa bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2025 àkórí ìsọjí ni. báyìí ni Olúwa wí thus says the Lord. ọjọ́ mẹ́ta gbáko ni ìsọjí Jésù nìkan yìí máa fi wáyé nínú housing Ẹlẹ́gà ní Abẹ́òkúta. tí ìsọjí bá ti bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé tí ń ṣe Monday ọjọ́ 4 oṣù kẹjọ ní déédé aago 4 ìrọ̀lẹ́. agogo 10 ọjọ́ Tuesday àti Wednesday ní ìdánilẹ́kọ̀ọ́ yóò máa wáyé fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run pátá àti àwọn òṣìṣẹ́ nínú ọgbà àjàrà Jésù Kristi pẹ̀lú àkòrí ìyìnrere Jésù Kristi àti àwọn ajíhìnrere rẹ̀. àwọn àgbààgbà ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò láti ṣàlàyé fún wa kí ni ìyìnrere Jésù Kristi gan. ibi ìsọjí ni pápá ìṣeré Abẹ́òkúta North Local Government Primary School nínú housing Ẹlẹ́gà Abẹ́òkúta ẹ má gbàgbé o Jésù nìkan làkọ́ mọ̀nà wa. Great Radio 101.1 ìròyìn ayọ̀. ẹ ṣe ẹ káàbọ̀ padà 09119991011 tàbí 08035124834 ẹ̀lú ẹni tó wà ń bẹ̀ ó ti rẹ̀bẹ̀tẹ̀ ẹ má gbàgbé ìsọjí tí yóò wáyé ní aago 4 àkókò náà ti fẹ́ tó a kù bí wákàtí méjì ẹ lè máa palẹ̀ mọ́ báyìí bóyá yín tẹ̀ ń tajà ní kẹ́ẹ̀tẹ̀tẹ̀ máa palẹ̀ mọ́ ṣètò láti lọ bá Jésù Olúwa pàdé níbẹ̀ ẹlú ẹlòmíì tó wà ńbẹ̀. ẹ káàsán o. olóyè kẹ́hìndé àkùdí ìṣòro pé padà láti òkè tó fún. ẹ tún pè padà ẹ ṣàfẹ́ wọlé ó yá. ẹ ní Yorùbá nìkan ni òyìnbó lẹ́yìn fi ń ta lóhùn ẹ̀ló rẹ̀ kàn fi wọlé. ẹ̀ló. ẹ̀yẹ kẹ́yìn náà jẹ fáìn. mo sọ nígbà tí a bẹ̀rẹ̀ mo ní lẹ́yìn tá a bá ti sọ ẹ̀ló yẹn ẹni pẹ́ lómi ìgan tó bá sọ ẹ̀ló sà tàbí tó fi sà mo sì máa ń forí ẹ̀ jìn ní ọ̀sẹ̀ tó lọ mo ṣàlàyé ẹ̀ mo ní a lè sọ pé ẹ̀ǹlẹ́ bàbá tàbí ẹ̀ǹlẹ́ ìyá wa. ẹ fún mi ló ń ka kejìlá o. òǹkà kejìlá. dárúkọ oríṣi ejò 5 ní Yorùbá. oríṣi ejò 5 bẹ́ẹ̀ ni. ejò mánúmánú. mọ́númọ́nú àbí mọ́nọ́mọ́nọ́. mánúmọ́nú. èkíní. ìkejì méjì ọ̀ṣà. ọ̀ṣà ó di méjì. ìkẹta mi ń gbọ́. ẹlẹ́bù.
ẹlẹ́bùn ó di mẹ́ta. ẹlẹ́bùn ìkẹrin àgbájú. àgbájú àwọn tí àwọn èèyàn mọ̀ gangan. ìkarùn-ún. ẹ ti gbìyànjú o ẹ má jẹ́ lọ. ìkarùn-ún paramọ́lẹ̀. paramọ́lẹ̀ báwo lẹ ṣe dárúkọ àwọn mẹ́ta tó yí bóbó yẹn tẹ̀ wá nímú àwọn èyí tó tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ẹ ṣe ó yá ẹ mú béèrè mi ẹ ti gba ìbéèrè àkọ́kọ́ báyìí. ìbéèrè kẹrìnlá. ìbéèrè kẹrìnlá dárúkọ ohun èlò ilé márùn-ún tí à ń tà ní ilé iṣẹ́ òní tí a polówó aṣèpolówó ẹ̀ láìpẹ́ yìí ohun èlò ilé márùn-ún tí à ń tà níbẹ̀ má gbàgbé ẹ yí ẹ̀rọ yín sílẹ̀ àbí kẹ́ ẹ kúrò níbẹ̀ ẹ jọ ẹ̀rọ amúlétutù ẹni. ẹ̀rọ tó ń fẹ́ afẹ́fẹ́. ẹ̀rọ tó ń fẹ́ afẹ́fẹ́ ó ti yé mi ó di méjì. ẹ̀rọ amóhùnmáwòrán. ẹ̀rọ amóhùnmáwòrán ó di mẹ́ta. ẹ̀rọ asọ̀rọ̀ gbèsì torí kì í ṣe asọ̀rọ̀ bá gbèsì mọ́. ẹ̀rọ asọ̀rọ̀ gbèsì ẹ kúrò níbẹ̀ yẹn tàbí kẹ́ yí ẹ̀rọ yín lọ sílẹ̀. ẹ̀rọ agbèsì ẹ kúrò níbẹ̀ ẹ̀rọ agbèsì ó dá a fún yín. ẹ̀rọ amú oúnjẹ gbígbó. amú oúnjẹ gbóná. amú oúnjẹ gbóná. bóyá ká ti ṣe oúnjẹ káwá fẹ́ jẹ́ kó gbóná a máa gbé sílẹ̀ a máa plug yẹ. plug yẹ kí ni plug yẹn ń bo ni plug yẹn ti wá. mo ṣàlàyé nǹkan ni. nílò àlàyé tẹ́ ẹ bá ṣe à fi síná ńkọ́ plug yẹn ó yẹ kí n já yín ni o ó yà mo fún yín. ó di mélòó. mo ti ka márààrún. ẹ ti ka márààrún. bẹ́ẹ̀ni. ẹ ti gba ìbéèrè mélòó báyìí. mo ti gba ìbéèrè méjì bẹ́ẹ̀ni. ó yá ó kù ìbéèrè kan sí i tẹ máa fi gbogbo lónìí ìbéèrè kan. ìbéèrè kẹrìndínlógún. ìbéèrè kẹrìndínlógún. a máa ń polówó ilé iṣẹ́ kan náà lórí ètò yìí ó ní ilé iṣẹ́ òṣòwò Moraje ó jẹ́ ọ̀kan lára àwọn ilé iṣẹ́ tí a máa ń polówó lórí ètò yìí ẹ sọ fún mi kí ni wọ́n ń ṣe tàbí kí ni wọ́n ń tà ní ilé iṣẹ́ yìí àti pé níbo ni wọ́n wà. ó ń ta ilẹ̀ ó ń talé. ẹ ti gbé gbági. ẹ fún mi ní ìṣẹ́jú àáyá márùn-ún sí ìṣẹ́jú àáyá márùn-ún ó ń lọ. ó ń lọ. mi dẹ̀ lè mú gèrè mi mọ̀. rárá ó ń lọ. ó ti lọ bàbá. ẹ lè pè mí màá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí arákùnrin yẹn kan kí pè mí ẹ̀yin náà ẹ ti gbìyànjú díẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ẹ̀mejì lẹ pè wọlé. ilé iṣẹ́ Moraje merchandise ilé iṣẹ́ òṣòwò Moraje wọ́n kalẹ̀ sí mall junction ní àlù Abẹ́òkúta ibẹ̀ ni wọ́n ti ní kẹ́ máa kó àwọn ike omi yín ike ẹlẹ́rìndòdò tí ẹ máa ń kó dànù tẹ́lẹ̀ kẹ́ máa kó jọ láti fi gba owó bẹ́ẹ̀ ni ẹ ṣe. a máa tó kásẹ̀lẹ̀ ṣùgbọ́n ká tó kásẹ̀lẹ̀ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi fún arákùnrin yẹn kí wọ́n lè pè mí lẹ́yìn ètò ẹ má gbàgbé ó yẹ ká mú ẹnìkan lónìí mo sì lè wò pé bóyá bí ó ṣe jẹ́ pé àwọn náà ni wọ́n gbìyànjú jù ìyẹn arákùnrin tó pè tán yìí àwọn ló gbìyànjú jù bó tilẹ̀ yẹ pé àwọn náà wọn kójú òṣùwọ̀n tó ṣùgbọ́n a sì lè fún wọn kán jẹ́ ẹni tí a mú lónìí kán pè mí padà lẹ́yìn ètò àmọ́ bí sóra kán dẹ̀ máa gbọ́ wa lọ́sẹ̀ẹ̀sẹ̀ kán lè mọ bí ó ṣe ń lọ àti ìgbà tí wọ́n máa wá síbí láti wá fi gagbága pẹ̀lú àwọn ẹlòmíràn tá a bá mú lórí ètò yìí. I just wanna say, Baba o, ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀. I just wanna say, Baba o, ẹ ṣé. I just wanna say, Baba o, ẹ ṣé ibi tẹ́ ti bẹ̀rẹ̀. I just wanna say, Baba o, ẹ ṣé. Send your send thy power. Send your power again. Oh Lord. Holy Ghost power. Send thy power. Send your power.
lórúkọ àwọn tí a jọ ṣètò lénìí ni ká máa fi kí yín ká tó mú ètò náà wá sí ìpamọ́ lórúkọ ọ̀gá wa nílé iṣẹ́ ń bí àwọn tó ń ṣe adelé fún ọ̀gá àgbà ọ̀gá wa Ezekiah heritage nìyẹn God's heritage ohun ìní olúwa ni kò sí ohun tẹ́ ẹ fẹ́ fi ṣe àfi rere náà lẹ́gbọ́dọ̀ máa fi ṣe àti àwọn tó ń bá mi ṣe amójú ẹ̀rọ níbí àwọn ló jẹ́ kẹ́ máa rí wa wò ní orí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ Facebook láre àwọn ni Enoch àti pásítọ̀ Tọ̀nàdé tí a jọ wá lónìí kí a tó máa ẹ jẹ́ kí pásítọ̀ kí n pé ó dàbọ̀. ẹ ṣeun ẹ kú tẹ́tí sọ ẹ wá polówó àkókò ta ní òtó ẹ polówó lórí ohun tá à ń tà yìí kájọ fi kọ́mọ lùbọ́ kájọ polówó ọjà yín kọjá yín lè kọ́ ká náà lè tún máa fún yín ní àwọn ohun tó dára láti gbọ́ orúkọ mi ò yí padà pásítọ̀ Tọ̀nàdé Olúṣẹ́gun Emmanuel ẹ jẹ́ ká pàdé ní ibi ìsọjí ó dìgbà. ẹ ṣe pásítọ̀ ẹ gbé ìpolówó wa kí ètò yìí kó lè ní àkókò tó pọ̀ sí ẹ rí pé yọlọ́dẹ àbí pé àìtẹ́ tí lo ṣùgbọ́n àkókò ti lọ aago méjì tí wọ́n ti ń ṣẹ́wọ́ sí wa pé ká máa lọ ẹ má gbàgbé 08032300651 nọ́mbà mi nìyẹn bóyá ẹnu tẹ́ fẹ́ bá wa sọ àbí ẹ fẹ́ gbé ìpolówó yín wá ọjà tẹ́ ń ṣe ká lè bá yín polówó ẹ̀ 08032300651 Michael-Rich Oloyede lórúkọ mi káfíńrẹ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀.